lágbára ọlọ́run elédùmarè tó ní ilé ayé àti òde ọ̀run. A ní kábàámọ̀ yìí pé a ṣe wá sílé ayé o. Àtàwa, àtọmọ, àtaya, àtọkọ àti gbogbo olólùfẹ́ wa, àbámọ̀ aburú kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Láyé àtijọ́, Àdìgún oníyẹtí ó bọ́ Ògún nílé, ó bá Fálọ́ọ̀dẹ̀, ó sì lágbára gan. Jagunjagun ni iṣẹ́ àwọn babaláku bàbá rẹ̀ ni. Ṣùgbọ́n Àdìgún tún lọ sẹ́yìn odi ìlú, wọ́n tún rán an níbẹ̀ kó tún lọ kọ́ṣẹ́ ogun. Àdìgún yáwọ́ níbi ká fi idà jà. Àdìgún jagun lọ́tún ó kọ́ alára. Àdìgún jagun lósì ó kájèrò. Àdìgún kógun dé lu Ọ̀ràngún Ìlá, ó ṣẹ́gun ó borí gbogbo wọn. Àdìgún oníyẹtí, yẹtí kan ń bẹ lápá etí Àdìgún tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Yẹtí yìí ló máa ń ṣàlàyé fún un tí ogun bá fẹ́ burú. Yẹtí yìí ló máa ń sọ fún un tí ilẹ̀ bá fẹ́ dàrú. Yẹtí tí ń bẹ létí Àdìgún ní máa ń pàkíyèsí rẹ̀ tí nǹkan bá ti fẹ́ yíwọ́ fún un. Àdìgún oníyẹtí di jagunjagun tí gbogbo ìlú mọ̀ tó kìkì ẹ̀ kàn káàkiri àgbáláyé. Àdìgún di ajagun tà níbikíbi tó bá ti nílò rẹ̀. Kò síbi tí Àdìgún ò lè kọjú ogun sí. Àjàyè làdìgún ń jà, òun àtàwọn ọmọ ogun rẹ̀. Ọba alágbára kan ń bẹ láyé àsìkò tí mò ń sọ yìí. Òkìkí rẹ̀ ló kàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ó ránṣẹ́ sÁdìgún àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ pé kí wọ́n á yọjú sóhun. Ó fẹ́ foyè dá wọn lọ́lá. Ó ti kọ́lé lẹ́jọ̀ wọ́n síbi tó tẹ́jú rẹpẹtẹ fún wọn. Ó fẹ́ kí gbogbo wọn máa yọ̀, kí wọ́n máa jẹ, kí wọ́n máa mu nínú wọn ńláńlá tọ́lọ́run Elédùmarè jogún fóun. Àdìgún kó gbogbo ọmọ ogun rẹ̀ sẹ́yìn lọ́jọ́ kan. Wọ́n mórí lọ sọ́dọ̀ ọba. Níjọ́ tí wọ́n dá ti pé kí wọ́n lọ ṣèmọ̀yì fún wọn, kí wọ́n dá wọn lọ́lá bí wọ́n ṣe fọkàn sí gan. Wọ́n lọ. Àdìgún lórí ẹṣin tiẹ̀. Wọ́n lọ. Gbogbo àwọn ọmọ ogun rẹ̀ lórí ẹṣin tiwọn. Wọ́n lọ. Wọ́n fẹ́ débì kan gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n ń wòkè lọ́ọ̀kan. Àdìgún dúró ṣì. Yẹtí etí rẹ̀ ti ń gbé gbìdìgbìdì, ó ti ń bá Àdìgún sọ̀rọ̀. Àdìgún kọjú sẹ́yìn. Ó sọ fún gbogbo ọmọ ogun tó tẹ̀lé wípé, ẹ̀yin ọmọ ogun mi o, ilẹ̀ àbámọ̀ là ń lọ yìí o. Gbogbo yín ni kẹ́ ẹ múra dáadáa. Tẹ́ ẹ bá ti débẹ̀, mo fẹ́ kí kẹ́nì kọ̀ọ̀kan wọ́n bọ́ sílẹ̀ lórí ẹṣin, kẹ́ ẹ sì bu yèpẹ̀ bẹ̀ dání, kẹ́ ẹ lè máa fi ṣèrànṣí. Àdìgún kọjú síwájú. Àdìgún bá tún lọ lórí ẹṣin. Àwọn ọmọ rẹ̀ gbé tẹ̀lé lẹ́yìn. Gbogbo wọn lọ kútúpà kútúpà kútúpà. Wọ́n débì kan sùn. Ńlọ òkùnkùn ṣúbolẹ̀. Gbogbo ibikíbi ló dún bárakata bárakata. Wọ́n wọ̀ tún, wọn ò ríra wọn mọ́. Wọ́n wo wájú, wọn ò rádìgún. Wọ́n wẹ̀yìn, wọn ò rí nǹkan kan. Ṣàdédé ni wọ́n gbóhùn tÁdìgún sọ̀rọ̀. Àdìgún sọ pé ibi tí mo wí fún yín ládé yìí o. Orí ilẹ̀ àbámọ̀ ni gbogbo wa wà yìí o. Mo sì sọ fún yín lẹ́ẹ̀kan kó ní kálukú yín bọ́ sílẹ̀ kẹ́ bu yèpẹ̀ dání. Kẹ́ lè máa fi yèpẹ̀ rántí nígbà tá a bá kúrò níbi tá a wà yìí. Wípé gbogbo yín ti kọjá lórí ilẹ̀ àbámọ̀. Ó ń kálukú bọ́ sílẹ̀. Ẹni tó lè bu yèpẹ̀ tó dà sínú àpò ó bù. Èyí tó lè bu yèpẹ̀ sọ́wọ́ ó bu tiẹ̀ sọ́wọ́. Ẹnìkan bọ́ sílẹ̀, gbogbo aṣọ tí bẹ lórí ẹṣin rẹ̀ ló bu yèrùpẹ̀ sí. Ẹnìkan ní má dà mí láàmú jàre, wàhálà Àdìgún ti pọ̀ jù. Bí gbogbo wọn ṣe tún bu yèpẹ̀ tán. Àdìgún bi ó léèrè pé ṣó ti yá, wọn ló ti yá. Àdìgún bá tún gbẹṣin lọ. Ikú túpà wọ́n tún tẹ̀síwájú. Wọ́n tún lọ sáà ni wọ́n bá bọ́ síbi tí òye tó ti mọ́lẹ̀ rókótó. Wọ́n ti rìn díẹ̀ bí ibùsọ̀ méjì. Ibi tí òye ti mọ́lẹ̀ tí gbogbo nǹkan ti dájú. Àdìgún bá tún kọjú sẹ́yìn. Ó lẹ́yìn ọmọ ogun mi o. Yèrùpẹ̀ tí mo ní ẹ̀bùlẹ̀ kan nígbà tá a délé àbámọ̀. Ó yá, òǹkálùkù ó tú tiẹ̀ wò, mo fẹ́ kárí. Ẹni tó bu yèpẹ̀ sọ́wọ́, ó lawọ́ rẹ̀ ló bá rí pé góòlù ló wà ńbẹ̀. Ẹni tó bu yèpẹ̀ sápò, ó tú àpò sí rẹ̀ sílẹ̀. Ó rí pé gbogbo yèrùpẹ̀ tó ń bu ti di góòlù. Ẹni tó bu tiẹ̀ tó dì sórí ẹṣin. Ó káwọ́ mọ́ rí, ó ní òun ṣàbámọ̀. Ẹṣin òfowó, ẹṣin òṣìwò ló ń gùn. Tóun ò bú sígbá kó ń bù sáwo kó ń di gbogbo orí ẹṣin òun kókú. Ẹni tó bu díẹ̀ sápò sọ pé kí ló ṣòun gan-an. Àbámọ̀ má ṣòun. Kí ló dé tóun ò tú aṣọ òun sọ́rùn kó ń bu yèpẹ̀ sínú ẹ̀ kókún. Òun á mọ̀ pé góòlù lòun padà bọ̀ wá bá. Ẹni tó bu tiẹ̀ sọ́wọ́ fi gidi jálẹ̀. Bẹ́ẹ̀ làwọn tó gbọ́ ẹṣin tí wọ́n ní kò sí tó kàn pẹ̀lú Tádìgún oníyẹtí ń sọ. Làwọn bú gúségbe, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo. Pé kí ni ń ṣàwọn táwọn náà tiẹ̀ bu góòlù díẹ̀. Àwọn àmọ̀ pé bí táwọn wà ń pé yèrùpẹ̀ ẹbẹ̀ góòlù ni. Ẹ̀yin onílàákàyè mo tún ti gbé dé o. Bàbá tí mo sọ, ọba aládé tí mo ló pọ́ kìkì káàkiri olúgbọ́nlẹ̀ ní àgbáyé òun. Òun lọ mo fi wé Ọlọ́run Elédùmarè tó dá gbogbo wa. Àdìgún oníyẹtí tí mò ń sọ pé lórí jagunjagun ni. Òun ni mo fi ṣàkàwé àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa. Àdìgún oníyẹtí ni mo fi ṣàkàwé ànábì Muhammadu sallallahu alaihi wasallam. Àdìgún oníyẹtí ni mo fi ṣàkàwé Jésù Kristi
ọmọ mèrí ọmọ bíbí inú olúwa wa. Àdìgún Oníyẹtí mo fi ṣọ̀rúnmìlà àti gbogbo òrìṣà yòókù, gbogbo wọn pátápátá Àdìgún Oníyẹtí ni mo fi wọ́n wé nínú ìtàn tí mo sọ. Èmi àti wọ́ ńlọmọ ogun tí ń bẹ lẹ́yìn Àdìgún Oníyẹtí. Orí ilẹ̀ àbámọ̀ tí a dé ń jọ ohun tí gbogbo ẹ̀ dúdú barakata, ibẹ̀ ni mo fi wé ilé ayé tèmi àti ẹjọ́ wà yìí. Iṣẹ́ rere tí ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe nínú iyẹ̀pẹ̀ táwọn òjíṣẹ́ Ọlọ́run ní ká bù lọ́wọ́. Inú òkùnkùn la wà, ẹ má jẹ́ kí n purọ́ tàn yín o. Nígbà tí gbogbo wa bá wá dénú mọ́lẹ̀ tán, gbogbo iṣẹ́ rere tá a ṣe òun yóò padà di wúrà mọ́ wa lọ́wọ́ ni. Irú àbámọ̀ wo ni wọ́n fẹ́ kó? Ṣíṣe eré kékeré ni wọ́n fẹ́ mú lọ́wọ́? Torí tá a bá débi ìmọ́lẹ̀ kó má padà á di àbámọ̀ fún ọ. So o fẹ́ fi gbogbo ayé rẹ ṣiṣẹ́ eré, tó bá débi ìmọ́lẹ̀ kó lè bá wúlò fún ọ. Ilé tí wọ́n kọ́ fáwọn Àdìgún àtàwọn ọmọ ogun rẹ̀, ibi tí wọ́n ti fẹ́ dá wọn lọ́lá kí wọ́n ṣe wọ́n léèyàn pàtàkì. Ibẹ̀ lọ́dọ̀ Elédùmarè tí wọ́n ń pè ní Párádísè. Ibẹ̀ làlùjánnà onídẹ̀ra. Ibẹ̀ nílé ńlá tí mo ní gbogbo a máa múra. Àdìgún Oníyẹtí ti lọ. Àràdìgún Oníyẹtí nítòsí mọ́. Ṣùgbọ́n fi á sílẹ̀ sórí ilẹ̀ àbámọ̀ pé kọ́ńkálùkù bu iyẹ̀pẹ̀ rẹ̀ lọ́wọ́. Iṣẹ́ eré wo ni wọ́n fẹ́ bù lọ́wọ́ báyìí tó lọ ń bá nígbà tó bá débi ìmọ́lẹ̀ gan? Gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Ẹlòmíì ó ṣàbámọ̀ látara aya rẹ̀. Ẹlòmíì ó ṣàbámọ̀ látara ọkọ tó ní. Ẹlòmíì ó ṣàbámọ̀ lórí àwọn ọmọ tọ́lọ́run fún. Ẹlòmíì ó ṣàbámọ̀ lórí iṣẹ́ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n gbogbo àbámọ̀ tó wù ká ṣe nílé ayé ń bí ó kéré díẹ̀ o. Àbámọ̀ tá padà lọ ṣe tá bá déwájú Ọlọ́run Elédùmarè, òní mo fẹ́ ká jọ mójútó láti ìsìnkú tá wà yìí o. Bashiru James Ifágbàmílà Àdìsáré, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo ẹ̀yin tẹ́ ní làákàyè ń pè ní gúdúgúdú oníbàǹtẹ́ ọ̀rọ̀. Bọ́gbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o. Bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìlẹ́kọ̀ọ́ kéwú kàwé lóye nímọ̀ ó mà fi mi ṣe nǹkan díẹ̀. Ṣùgbọ́n ṣá o, mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá. Àtẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ yún ògbín tẹ́ bá ti ń wo ara àkàrà hun. Ẹ bá ń fi làákàyè gbé, ẹ bá ń gbé kalẹ̀ bí tó yẹ kí n gbé ka gan bó ṣe kórí gan nínú ọgbọ́n tiyín gan. Mo sì sọ bẹ́ẹ̀ náà o. Àìníyènú mà fi mi ṣe nǹkan. Ó tún kù tó yẹ kí n wí fún yín. Ṣùgbọ́n ṣá, lágbára Ọlọ́run Elédùmarè á tún pàdé láìpẹ́ yìí. Lágbára Ọlọ́run tó dá wa sílé ayé, gbogbo wo ò ní tẹ̀lé àbámọ̀. A ní yọjú sọ́lọ́run Elédùmarè pọ́wọ́ òfo o. Iṣẹ́ rere tá a bá ṣe, àbámọ̀ ayọ̀ ni ó dà fún gbogbo wa. Ẹ ṣé, mo dúpẹ́.